في السماء على تنقسم لشفعين يا بدر فانقسم سلامي على من قال لك تشهدي بأني رسول الله قالت له سلامي على من قال للرب من أنا فقال رسول الله أرسلت للأمم سلامي على من قال يا رب أمتي أجرهم من النيران قال نعم نعم أجرهم من النيران قال نعم نعم فليتك تهلوا الحياة مريرة وليتك ترضى ولا نال جبال وليت الذي بيني وبينك عامر وبيني وبين عالمين خراب إذا صاح منك الود فالكل هينا وكل الذي فوق تراب تراب فالله عاش الفتى من داره ألف من أعوام مالك أمره متلعللا فيه بكل هنية ومبلغا كل العنان دهره لا يعرف العالم فيه مرتين كلا ولا درتي الرحمن بذكره بذكرك يا مولى الورى نتنعم بذكرك يا مولى الورى نتنعم وقد خاب قوما عن سبيلك قد عموا gbogbo wa tí ọ̀kọ̀ọ̀kan lọ tí àánú ọlọ́run àtìfẹ́ tí ó wá lọ ní sí àlẹ́bùrà Muhammad sallallahu alaihi wasallam tó ní ká jọ wà níbí lénìí níwájú bàbá wa àfáà àgbà bàbá wa aláàjì àgbà tá a sì wà ní agboolé àlùbáríkà. Àwọn agboolé tí wọ́n fi àná àtijẹta sùn àlùbáríkà wa ń lé wọn ká lónìí. Mo kí ọ̀gá wa ti sọ̀rọ̀ national mission gbogbo àwa Ansarul Islam tó ṣe pé ìyá tó bí mi Ansarul Islam ni wọ́n. So àfáà màmí lẹ jẹ́ ẹ tó bá já àfáà yé èèyàn ṣé kìí ṣàfẹ́ èèyàn ni ká tọ́ yí pé wájú la bá yín àárí break light yín pàápàá nígbà tẹ́ ń kéwú lọ́wọ́. بذكرك يا مولى الورى نتنعم. Ẹ̀yin tí àìwò jẹ́ gbádùn ó mọ̀ yà mí lẹ́nu fún yín. Kéèyàn wà nírú àárín yìí kó má ronú àti sùn tiẹ̀ náà. Ara rẹ̀ òwúwo ara yá.
bẹ́ẹ̀ bá bí tí ò bá ronú àtúbọ̀tán bí tó náà ṣe dáa tó ń bá gúnlẹ̀ kò wáyé wá ṣe dáadáa. Olùsẹ́yìn ọkọ̀ létí òjò múra oko bọ̀rọ̀ ó kọ́ ló kò jí ó ṣiṣẹ́ gbórin ibú ò bá fi ọ́lẹ̀ gbogbo orílẹ̀ ń tiẹ̀. Mo kí bàbá Aláàjì àgbà níjòkó mo ti kí Ọlọ́run mo ti kí Ànábì Muhammad mo kí bàbá àfá àgbà mo kí bàbá wàlìkí ńlá náà. وقد خاب قوم عن سبيلك قد عموا. Mo kí chief host wa níbí bàbá ìmáàmù wa nílùú Ọdẹ Òmu wíjákè ìwọ tí wọn ò bá nílùú tó bá délé tó ọjọ́ ọmọdé mo pé ṣé èwù kí n gbọ́ tó rẹ́lò ní ò nira rẹ sẹ́yìn ìdí ẹ̀táyé mo ti wọ́n lẹ́ẹ̀kan sí. رجال أولو بأس شديد ونجدة فقالوا قول وفعل ẹni ó tó bá wọn ò sí ń bì àfàwọn àfá àgbà Aláàjì àgbà àwọn tí gbólóhùn wọn jẹ́ tọlọ́hun. رجال أولو بأس àtàfàwọn Adéyẹmí nítorí ń sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ti bù kalẹ̀ fún ikẹ́ tó dé. ẹ tí bàbá rẹ̀ bá lómi lámù kó sọ omi mu yóò tán lójú ayé rẹ̀. شديد ونجدة wọ́n sì lẹ́yìn òjò èèyàn lọ ìsọkúsọ ogún ọdún tá a ti bí gateman alimọ́tì bí ọ̀gá tí ó kọ́lé ìyẹn jẹ́ èèyàn lọ níjọ́ tá a ti bí ọmọ màálù ní ti sẹgbẹ́ ẹ̀yẹ ewúrẹ́ ìwọ́n lè pẹ́ láyé lẹ́nu àáfàá tí ìbá sàáfàá ló bí ọjọ́ kó jẹ́ kó wọ́n bá pin lórí rẹ̀ kí o já àáfàá kan náà fẹ́ lò sáàfàá ló bí ọ ṣé wọ́n ti fọlẹ̀ mọ́kọ́ tó dé ń tiẹ̀ àbí wọ́n lọ bẹ̀rẹ̀ sí ní fọ nǹkan mọ́fà tí ń bọ̀. mo kí bàbá Aláàjì àgbà òfin kí bàbá àfá àgbà رجال أولو بأس èmi tí ẹ ní ẹ̀yin náà làfá àgbà yìí làlájì àgbà torí Aláàjì àgbà gangan ni bàbá ìyá ni àfá àgbà nǹkan méjì lẹ kó pọ̀ ìkànnù wọn ẹrù sí ní tí ò ṣe gbé kù lẹ̀. شديد ونجدة ẹni tí ń pariwo ẹ má rọ̀ ọ́ yóò dákẹ́ nísìn. فقولهم قول وفعلهم فعل. àwọn tí wọ́n bí ni wọ́n ń kírun kì í ṣàwa àsìn àwọn gidi kì í ṣàwa duplicate àwọn original tààrà. وقولهم وفعلهم فعل. عليك ببنيان فارفعه فمن إمام الرجال رفعة البنيان. bàbá ọlọ́dẹ mo kí wọ́n wà nídìí ọ̀sùn mo kí. عليك ببنيان. torí bàbá mi ó gbé dúró ọ̀sùn orí tẹ̀ bá mọ̀ Ìmáàmù Abdulrahman níjọ́ tó gun sẹ́lọ́fà sẹ́gbọ́ dáadáa báyìí Ìmáàmù Abubakar ní wà lóyè bàbá mi lóró lé fún lọ́fà gbogbo wọn padà wá sí ìdú Ọ̀ṣun ìgbà tí wọ́n lọ ọ̀dọ̀ tìmì ó lọ́ba aládé méjì ò lè gbénú ọlọ́fà máa lọ ọbẹ̀ ìdú Ọ̀ṣun àti Ọ̀fàtẹ̀dó ibi tí wọ́n tó bí agbénu níjọ́ tó gun dé. فعليك ببنيان فارفعه فمن
onílẹ̀ máa tí màá fi ń sáré pàdé yín gbà lọ́wọ́ ẹ̀ إمام الرجال kó sún ẹ̀yìn. رفعة البنيان إمام الرجال رفعة البنيان. ẹ jọ̀ọ́ mo kí bàbá tí ẹ kọ́ a pé kì í ṣàwa ọlọ́run ni máa ń kọ́ la àná fàdé ṣàhùwà. kẹ́yìn ó láàfáà kọ́ ló ṣe pàtàkì kí ló kọ́ ọ ní pàtàkì. ọmọ mi gan ní bíbí ọ̀dọ̀ àfáà ló ti ya wèrè. ọ̀tọ̀ ni tí ń gbé bọ̀ kó tó yàdọ̀ èèyàn bú tó kọ́ bí wọ́n ti dayé rú. يا صاحب المجد Hud Hud وسجودك أنك Hud Hud وبالمكارم جد جد. bóòlù ọkẹ àti òkúkú àná ni. يا صاحب المجد هد هد ọ wí dáadáa ní ojú ọdọ olóògùn. وسجودك kàánàkà Hud Hud وبالمكارم. مكارم bàbá wí náà. جد. wọn ni ojú ọtọ lè ṣe. يا صاحب المجد هد هد وبالمكارم جد 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 بالمكارم. ẹ̀ tẹ́ bá lẹ̀ jẹ́ àfáà bọ́ọ̀mọ yín ó sì máa pọ́n èèyàn lẹ́nu ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá tán án lọ́rẹ ìmọ̀ nìkan kọ́ bẹ́ẹ̀ bá ké ó tó ní òṣèlómi ayé òfun mọ̀ bàbá ń ta kọ́lọ́run yín dàbí ṣòfònú dẹ́ fi kọ́ àná. وبالمكارم جد جد. tẹ́ bá nígbà tẹ́ ń bọ̀ ká pàdé yín lẹ́nu ìlú àtó bẹ́ẹ̀ bàbá ní bíbí ńkọ́ ọ̀dọ̀ yín láti dè yẹn bẹ́ẹ̀ bá rẹ níbi tí ọ̀rẹ́ ni tọ́ kò lè sàlùbáríkà náà ẹ̀yin lẹ́jọ́ mọ ọlọ́ọ̀ya wèrè máa là gbogbo ọ̀ràn tí a bá ga jọ bàárà àfà gidi kan wọ́n máa ya wèrè nùlù ni wọn lè mọ̀ bíbí ẹ bàbá wọn ló tóbi àmọ́ àwọn ò ní tóbi jẹ. يا صاحب المجد هد ẹ dákun obìnrin tí ń pa ewé máa ń bẹ́ ọlọ́run jí ó látùbọ̀tán tó dáa. وسجودك أنك هد ẹ bá bẹ́ òun náà kú dáadáa àmọ́ kò ní kú nísìn. وبالمكارم جد جد. ẹ yorùbá ànábì jẹrẹ يا صاحب المجد هد wọn ò yorùbá ànábì وسجودك أنك هد هد. ó ní wọn àfáà tó ń lo kàrámà hood hood. يا صاحب المجد هد hood. هد واسجدك أنك هد هد. ó ní tẹríba gẹ́gẹ́ bẹ́ẹ̀ yehudi húdà bó ṣe tẹríba fún ànábì Sùlẹ̀mánà. وبالمكارم جد جد. wọ́n bí مكارم جد جد. òkè general wa Abbas láti jọ ń bọ̀ ti lé lógún ọdún sẹ́yìn ibà ọmọ ọba ibà náà bàbá wọn lọba tí wọn pa tó kọ́kọ́ kú tí wọn ní sàárè rẹ̀ wọn níbi tí wọn gbé ẹ sí mo sọ wá sí tó bàbá yẹn lọ́kọ́ lọ. واسجد ọ̀rẹ́ púpọ̀ ni wá كأنك هد هد. àwọn náà kọ̀ rẹ̀ ìtàn burúkú wọn bá kú wọn gbé ìdúró ní wọn lọ yanjú ẹ̀ bàbá yẹn ló sọ pé òun ṣe olóògbé ni ẹ̀sìn nítorí mùsùlùmí ni ní bàbá tó bí ẹ̀. وبالمكارم جد جد. national mission àwọn àfa màmí bẹ́ẹ̀ ni màmí ti dàgbà يا صاحب المجد هد هد. bàbá waziri mo kí yín ẹjọ́ torí ọjọ́ bàbá tí bá fi kí ogun yín àzùkún واسجدك أنك هد هد. bàbá wọn kàlífà tòní tí wọn gbá yìí
sẹ́ni ńgbà tí wọ́n fi ń hàn mí omi sì lé lójú mi ẹni tí ò bá débẹ̀ kò lè mẹrù tó wà ńbẹ̀ kò lè mọ̀ bàbá ni ẹ máa bí nísìn wọ́n sọ tó wà ńbẹ̀ وبالمكارم جد جد ọlọ́run tó bá tó lọ́gbọ́ yóò bẹ́yìn náà gbé آمين kí ló dé sàmì ẹ̀yìn adéyẹmí ẹ sàmì dáadé dákun bó lọ wí ọmọ mi. يا صاحب Bello المجد kí ọ̀rẹ́ wa púpọ̀ وسجودك أنك àdébà àṣìl àdìyó وبالمكارم جد جد lóṣì ọjọ́ lọ bàbá kílẹ̀ ní wá sọ mo kẹ́yìn aṣojú ọba o mo kì í ẹkù iṣẹ́ bẹ́ẹ̀ bá ti rọ́pà níjọ́ bàbá gbé sẹ́nà ní èèyàn báyìí ọgbẹ́ ìkùlé bòde ni nǹkan ṣe lú ẹ̀lú والله فعال بدعوة واحد ọ̀pá tẹ̀ ń wò nígbà tẹ́ bá ìnà sẹ́nà ní èèyàn báyìí ọba ni mú ọwá nù ما ليس يفعله بألف مجاهد mo kẹ́yìn ìran adéyẹmí ọ̀rọ̀ mi ò nípa bá ti gbọ́rọ̀ sọ kí ló dé tí ìròyìn fi tóbi táàrin pòfẹ́sọ̀ táàrin dókítọ̀ táàrin gbogbo nǹkan kí ló dé ìmáàmù jìnkò jìnkò kí ló tẹ gbé ìlú èlú tẹ gbalẹ̀ jẹ́ ìlú lọ nígbà tí pírẹsidẹ́ǹtì ó kírun wọ́n fà ló kírun fún pírẹsidẹ́ǹtì والله bó lọ wí والله فعال بدعوة واحد mo ń wo ibà ìjọ náà báyìí TNT gbé báyìí ما ليس يفعله بألف مجاهد mudir fahad nǹkan tó fẹ́ mi lọ́mọ وخذ لبنيك ولأيام ذخرا mo kí barista wa Daoud Suleiman Daoud láti ìlú Ògbómọ̀ṣọ́ ọmọ tí wọ́n ní ọmọ márùn-ún ni ọkọ sọ́dọ̀ dàbí mẹ́fà tí ń kéwù وخذ لبنيك tí wọ́n tí ó sì jáàna yín níbí ولأيام ذخرا bàbá ṣèbí tẹ́ ní ń ké fún ẹ kálukú ọmọ alọ́lọ́ ń jí ó yẹ mí àmì là á ṣe bí ó yẹ ọ́ bí ò yí ọ́ ó kù sáàrin wà tọ́lọ́ àwọn ò ní ṣe pé bàbá òkú alé pè mo kí ọ̀rẹ́ wa bàbá wa ọ̀rẹ́ wa Justice Ọ̀kẹ́ ọmọ ọba níjọ́ tí mo wá sí òkú bàbá wọn gbogbo adájọ́ Nàìjíríà ló fẹ́ péjú bàbá yín sí lọ kì í sọba lásán fatẹ̀sùbá tààrà lọ́jọ́ ọdún ààwẹ̀ àti iléyá nìkan ni Ọ̀kẹ́ mọ́ sínú bàbá tó bí ọba sí ni وخذ لبنيك ولأيام ذخرا ọjọ́ lọ bàbá sì ń padà sí Ìlọrin náà وأعطي الله nínú ọba ní Ísírẹ́lì ẹ̀dàkùn ìkànnì àwọn ànẹ́bí wọn wọ́n sọ fọ́lọ́run pé bóò ní ìṣe ní parẹ́ bóò ní Adéyẹmí ò ṣe parẹ́ kí ló dé tí gbogbo ọ̀ràn lé nílùú yìí tí wọ́n sáré tẹ̀lé tí wọ́n báyìí wọ́n fẹ́ challenge yìí iṣẹ́ àṣẹlẹ̀ bàbá yín ni gbà wọ́n kọ lèmi náà lọ́fà bí tí wọ́n ti bí mi ní òjẹ́ bíbí ṣe pàtàkì fá wọ́n máa dun oríire àmọ́ bíbí lọ́ọ́ fi ju ẹni tí ń lé ọká lọ níwọ̀n tó bá rẹ́ni bí ọ tó sì jòkó jẹ́ tó kọjá yìí bàbá rẹ̀ ọlọ́run wá sọ pé ó sọ fẹ́ lálùbáríkà ó ní bẹ́ẹ̀ ni ó ní ìní ìdá ùtẹ́ẹ̀tù rọ̀díìtù wọ́n ìdá rọ̀díìtù bá ráktù lẹ́sẹ̀ lè báraka ti lè háyà ó ní má wùlẹ̀ kí n fún ọ lálùbáríkà sátẹ̀lé tèmi ìjọ tí wọ́n ń kéwú tí bàbá yín ń ké àti ń ké náà pọ̀ àmọ́ tó dalẹ̀ àfáà wọn ò rí tiẹ̀ gbédélé
àwọn tó gbedele náà wọ́n padà kú kẹ́yìn ọwọ́ náà mọ̀ tọpa Àlájì àgbà tí bàbá wa àfa àgbà ní táyé òfin ní jí ayé mọ́ wọn ò ní mú wọn kọ Àlájì àgbà kó nu ayé ìdá òtí ìtùnú rọ̀dí ìtù ọba wọ̀zírù ọba adékílẹ́kù gbogbo àfa àlàjò kọ́mbínísì àfa ni wọ́n pè wá sékànnì tẹ̀lé tọ́lọ́ ni ẹlòmíì ti jẹ èèyàn kó tó wá bì pé àárín ẹ̀ nílọ o mo fẹ́ wò di àkótá gírí nítorí ìfọkọ̀mu èèyàn ni ẹ fi jò gbogbo tó o bá kó jọ mo tú ọlọ́fọ̀ kalẹ̀ yóò parun kó tó kú torọ́ ní lọ́nà tọ́lọ́ àfa ò lẹ́ ń ṣe ẹ̀yin tẹ́ ẹ lẹ́gbẹ́ ẹ̀yin tó padà gé in lórí tẹ́ ẹ bá kú. bàbá ń tẹ́ ní sọ fún ọ lónìí nù gbogbo àlámà mọ́wọ́ àdúrà wá nísìn ọlọ́run dákun irú kí bàbá wa Habibullah irú kún wọn ní ojú parí bàbá sìnú sí bàbá irọ́ ìdá òtí tó rọ̀bì ìtò tí ẹ bá tẹ̀lé tèmi ń wà yọnu sí ìyọnu lẹ̀ ń lò ó ti kú òní tẹ̀sùbà kan ká sínú ilé tẹ̀tìlélógójì ọdún síbẹ̀ wọn kọjá yàrá wọn àníyàn tó wọlé lọ́n fẹ́ lò kì í sọdún tó lù lóde èmi fẹ́ gbọ́gẹ́ nìkan á lo 50 years kó tó jáde ìgbà náà ń kọ́ àwọn kàlùwà ti mẹ́ jàlùwà ti ń bẹ gbogbo akáwọ̀ kálùwà ká tó rọ́ lọ́hùn tí o bá tilẹ̀kùn mọ́ níta ní mọ̀ sí wà síta yóò fi yí padà ẹ bá sì tilẹ̀kùn mọ́ nípa ìbádàtu li nafsi mo ti ń ṣe ara ẹni ń ṣe fún àwọn tí ń kọ́ yẹn ní kéwú tí ń káàkiri ayé ìran ní òjá yóò dàrú eré tó gbọ́ àwọn ọ̀dọ́ àfáàní ní sánísì nù ká láti mẹ́ta ara sọ fún káfí kọ́ ẹnu ọ̀nà èyí wá ní kí ni nígbà ọmọdé ó sì rí pátí ó jà èyí ní kí ni ìdẹ́rùbà ni aláṣọ́lá mú kí wọ́n ìdárọ̀ ní tó bá ara tù my lord ó ní tí ìbá fi wá lè yọ́nú sí ìyàn tán wọ́n wà á da àlùbáríkà sínú rẹ̀ lẹ́sẹ̀ ní báraka ti ní àyà àlùbáríkà wà ní lópin mọ́ ọmọ mọ́mọ́ lálùbáríkà gbogbo mọ̀ sórí ire gbogbo nǹkan ní mọ̀ jẹ́ ẹ̀yin kọ́hún tún náà fi dùn nípa ìṣe kún bàbá ti bá ń sọ̀rọ̀ ẹ máa ṣe kún ọmọ tí ò bá rin ọ̀nà yẹ̀dẹ̀ mọ́lẹ̀ ẹ̀dá dáadáa kó mọ̀ lórí rẹ̀ bàjẹ́ ọmọ bọ̀lá jẹ́ gbèsèlè wò kàwé tó tí wọ́n fi kéwú kún tó jẹ́ bàbá yóò fi nǹkan lọ́lẹ̀ kéwú ló fi lọ́lẹ̀ kí ìwé tó máa kún ẹ̀bá wí àbíkẹ́ bí yẹ́ ìyàtọ̀ wo ló di eléyìí èmi ṣe dánlè máa wọ́n máa dégbà fún káàkiri àdúgbò ni kò ní tó àyè bàbá rẹ mú lọ́wọ́ ẹ̀yàn ọmọlé ọlá ẹ̀dùn kó jẹ́ kọ́sọ̀tù lè fọ́kà èmi lọ́mọ ẹni báyìí kò nà mí kò ní jọ́ dáyé bàbá rẹ bọ́ọ̀sì nígbà sí rèé òtù bàbá gbàtàlá jẹ́ àgbà bẹ ẹnìkan kan ọmọ yìí ẹ sápamọ́ yẹnyẹn ni bàbá gan tó wá ta ìfara ayé sọ kánìmọ̀ kan lójú wọn tẹ́ fi lọ́bọ́ lọ́hùn bàbá ní ẹjọ́ ọmọ ló mọ́ mọ́ sọ tèmi náà ni ó sọ tí n bá lò náà sí ilé máa tá a bá ti wá àwọlé ní dàrẹ́tì ni ẹ lágbára tọ́nà kẹ́nikẹ́ tó ní bàbá ogun yẹn máa bọ́ sọ yẹn bọ́ sókòtò torí tìbẹ́ni tá a fẹ́ ló bí ẹ̀yìn sí bàbá tí a ní. ẹ̀yọ́ mi èèyàn ńlá tẹ́ ń da yéérú bòjì yín fẹ́ lọ bẹ́ẹ̀ bá ti ní bòjì kó tó lọ àṣírí yín ó tù. ìyẹn kí mo fẹ́ ké ọlọ́run ló mẹ́rin ọ̀pọ̀ yìí gba ọlọ́ ti mọ́kàdé ìyẹn kìtì kanko. ọlọ́run ló mẹ́rin ẹ̀ tó jòkó lórí àga tí ò sáàyè mọ́. Fànàdà bàtú òkú bá lè má pí àtàgà sálú. الجهاد ولا تكسل ولا تكن أفلا ọmọ mi gbà. فندامة عقبى لمن يتكاسل
ẹ̀gbọ́n nǹkan rọ̀ nínú ẹ̀rú ẹ̀ yóò tó kó mi lẹ́sẹ̀ ó ní tó mo fi nǹkan lẹ̀. اجهد ولا تكسل ولا تك غافلا فندامة اقبال من يتكاسل. èmi ń ṣe wà níwájú bàbá mi kéèkàn sí ráńpẹ́ ni ibi tí wọ́n bá rán mi lọ ní tí mo falẹ̀ ya tọ́lá sọ fáàrí èyí èèwọ̀ lójú ẹ tó bá dà fún mi ń ṣe báwọn. náà اجهد ولا تكسل ẹ tí bàbá mi ó gbọ́ tí ìwúta ló dé spíkà ìgbà tí ìdílé ìjọba ولا تك غافلا sẹ́gun mọ̀ kó ti dì mo mọ̀ ibi jẹ́ ti dì ni ó ti kú mẹ́. فندامة اقبال من يتكاسل. ẹ dákun ẹ dákun ẹ dákun àwọn tó ní à ń bẹ lórí ìjòkó àwọn òkè gbèrú àwọn ilé nǹkan ni wọ́n jòkó yìí bọ́ sọ̀rọ̀ ọmọ ọba bọ́ sọ̀rọ̀ ọlá ọba bọ́ sọ̀rọ̀ kí mo lọ́nà ọba níwájú. ẹlẹ́ẹ̀kejì kí n tó máa lọ kí àwọn tó yọ̀ǹda mi ọlọ́tún wa sọ́ńdà kejì bàbá mísánà national mísánà wáyé ní ìlà òsì ìtù gọ́dìbìtù bẹ́ẹ̀ bá dépò àfáà tí wọ́n ń sẹ̀mí tí ń kú ọmọ ọlọ́mọ lẹ́sẹ̀ tí ń da ti ẹrú tí ò lò mọ́ rẹ̀ bọ́lọ̀ ti lọ́lọ́ ní ìbínú sí ìzágàdé tó láàrùtù tí n bá bínú tó ń wá sẹ́bi lé pé ọ̀ní láti bọ̀ tán orí ẹni ti gbé bọ́sọ̀p wá máa ló lọ ẹlòmí ò ní dé lẹ́yìn tiẹ̀ mọ́. ولا تك أيابا wọn ò gbégi dáhùn bàbá àgbà ọlá pé wọn ò gbèpè lẹ́yìn ọlọ́run ọlọ́run ò ṣépèlé ẹnu ọlọ́run kẹlẹ̀ sọ pé òun ń ṣépèlé njọ́ tí ìlú ti ń jẹ́ lu ìhàn tóbi yóò dà lóru rí wọ́n sì tóbi débi pé kí wọ́n máa dọba láàkókò dàjò yìí láàkókò dà lóru gbàtí bàbá kàlífà ó kí bàbá ìmọ̀ bàbá kàlífà tó ní mo wá rí ẹ̀kọ́kọ́ dúró ń bẹ̀rẹ̀ náà pé ṣé mo lè wá kí ẹ wo ojú wọn ẹ wá débi ẹ wá kúnlẹ̀ yanyan ọmọ àfa àgbà nìyí ẹ lè mú nǹkan jẹ lámújẹ wọn tí ò ní hun ẹ tòun náà tẹ̀lé ẹ̀ tó bí ni àyè tó bàbá ńlá yín jòkó ni ẹ jòkó ìdí bàbá ńlá yín ni ẹ jòkó lè ṣùgbọ́n síbẹ̀ tó jẹ́ rí bẹ́ẹ̀ ni pé wọ́n bí ire ni ẹ ń ṣàṣàwọ̀ ọ̀la ẹ bá ti lọ́mọ ọlá tó ṣe gànàgànà kò dáa fẹ́ ni ó bí rí ni òun làkọ́kọ́ ní ìrànwọ́ ní òsì ní ó jẹ́ kàn bàbá aláàjì àgbàdé ní sẹ́wọ̀n wọlé jẹ́jẹ́ jẹ́ lùyàn ọwọ́ ń bò ojú aago pẹ̀lú rídí mẹ́ta ẹ̀wá tago èèyàn ń pa agbára tí ò balẹ̀ wọ́n tó bọ́ kó لا تك أيابا ولا تك حاسدا. bàbá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe tọ́ a tí ìràn mi bá tiẹ̀ ń jèrè mi lónìí àti gbogbo olú ọ̀fà ilé yín ni ẹ jẹ ní gbèsè bí n bá gbọ́dọ̀ yín kọjá tí mo sì rí báyìí ọ̀fọ̀ tí mo fẹ́ràn sì ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá dé kú ọ̀la tí ò ṣe yọ ọmọ yóò bà mí jẹ ni bí tí mo gbà kọjá ni òjò fẹ́ ọ̀daràn mi n sọ pé ẹni tí ń pa owó dákẹ́ n tí ì débi tiẹ̀ tí ò jù ú dákẹ́ n sì débẹ̀ ń ṣẹ́jú kàlísì tí ó sì yẹn nu rẹ̀ tó ọ̀rọ̀ rẹ̀ ń bẹ lápò mi tí ń sọ. ولا تك يا بدر ولا تك يا ديش. jẹ̀mọ́ ẹ dákun bàbá mi ẹ mọ́ bínú ẹ dákun èmi fẹ́ sápọn lójú yín ẹ júwe iṣẹ́ tó ju tẹ̀sùbá lọ àti náfìlà kódà ó ju ìmọ̀ lọ àti mẹ́rin péré ni Junaid ló sọ bẹ́ẹ̀ Sheikh Junaid fún mi ní tí bá ti náwó sẹ́yìn tátúnù wọ́n sì fi táyé o. ولا تك أيابا ولا تك حاسدا. قال الإمام Junaid ló sọ̀rọ̀ yìí fún wa o ó ní arba'un tarfa'u al-'abda ila a'la ad-darajat wa in qalla 'amaluhu wa 'ilmuhu. bàbá bẹ́ẹ̀ ti kọ́ ànú a gbọ́dọ̀ sọ tí ẹ̀ bá kọ́ à
wọ́n ní nǹkan mẹ́rin ní máa mú yẹn dí òkè yẹ́nyẹ́ ṣe fàd tó máa pàṣẹ lọ́dọ̀ Ọlọ́run kódà bí ìmọ̀ rẹ bá kéré títẹ̀sùbá rẹ náà bá sì kéré tó fà á dáadáa tó bá ti ní nǹkan mẹ́rin màkàmù tó ga ni wọ́n ti bọ̀. wọ́n ń kọ́lá amaluhu wa ilmuhu kò ní iná bí làrákà 100 kò mọ̀ ju méjì lọ àmọ́ ó ní nǹkan mẹ́rin yóò pàṣẹ níwájú Ọlọ́run. àkọ́kọ́ àtàwádùn bàbá tẹ́ fi kọ́ àjò tẹ́ fi parí ayẹyẹ nù kéyìn ó ní tẹríba. àwọn bàbá wa tí wọ́n tẹ̀lé ìbọ̀sàpá bí jẹ àwọn bàbá àgbà tí wọ́n tẹ̀lé yìí wọ́n ní tẹríba. ẹ̀yin tẹ́ wàá bí lórí èmi tí ń sọ̀rọ̀ tọ́lọ̀ ń gbòde fún ẹ má jà ní òsẹ́lòmíì Ọlọ́run ọmọ yẹn tá a tẹ̀ mọ́lẹ̀ tó lè rán yẹn ń sẹ́tà àbájòkó jẹ́. ẹ̀yin lówó tẹ́ wàá bí ẹ̀wọ̀n bí bá lò sí ń sẹ́yà kí dákun kí tiẹ̀ lọ jẹ́ náà lè má mú ni ọ́ síbẹ̀ kọ́ náà ní fáàrí ìjọ kan ni wọ́n nà síwájú ẹni tí ò tó kiri sí ọ̀la. kò tán àwọn kiri sí rẹ̀ náà olówó ni ọ́ ìgbà náà ń kọ́ ẹ̀yin lówó ẹ̀ ra lé inú yín dùn dáṣọ pé ọmọ yìí ò ní tafẹ́ lómi ṣùgbọ́n ọmọ ẹnìkan ló ta ti ẹfẹ́ yìí tẹ̀ ń yọ gbogbo ń tẹ́ bí lè mọ́yàn bẹ́ẹ̀ bá jòkó jẹ́ ẹ̀yin lẹ́ẹ̀ rà kí wọ́n yàn. màá lọ́ọ̀dẹ má bínú wá sí lọ́bẹ̀ ni adájọ́ ni mí n tí n bá sọ authority ni final say ni irọ́ ni adájọ́ ní mú ìyàtọ̀ ọlọ́pàá tí wọ́n tilẹ̀kùn tí wọ́n ti window bọ́lọ̀ ń bá mú yàn wọ́n sílẹ̀kùn àti window ilẹ̀kùn nílé kúrò lójú kan náà. ẹ̀yin tẹ́ ẹ máa mú ni tẹ́ wàá bí ẹ mẹ́jọ lòun mú yín ó mọ bó ṣe lè mú yín tọ́lọ̀ bá ààrẹ sí yín wọ́n sílẹ̀kùn wọ́n sì àgàrà wọ́n sì máa yí lójú kan náà. wọn ò tẹ̀lé mi. alágbára ni mí tọ́lá alágbára kún mi ó tẹ̀ tóbi tá a kọjú sí. má wulẹ̀ tẹ́rí báyìí mi ò rójú rẹ̀ sáàsì lókè. èmi ò mọ bí ọgbà débi ọ̀sáwò pé ọlágbára ọ̀dára rẹ̀ mọ̀ tọ́kẹ̀ wẹ́ẹ̀ ilé ó sì máa wì ọ̀ǹgẹ̀ lẹ́sẹ̀ ni. mújọ́ kan bọ̀ tọ́ dé pé wàá gbé mi mo fẹ́ tọ̀ ẹ wá yí mi padà tó ti tọ̀ ara ó sì rán Ọlọ́run lọ́rùn kọ́ tọ̀tọ̀ kọ́ tó gbé mu gbédè fagbára tèmi Ọlọ́run hàn dókítà ẹ máa wá aka ẹ má mọ nǹkan tí ń ṣe ẹ fún lóògùn kó mọ̀ ṣiṣẹ́ bó ṣe fọ ọmọ ọlọ́mọ pa lẹ́kún tí ń fi tiẹ̀ náà pa ọ́ lẹ́kún. bàbá rẹ ló rán mi bilhaqi anzalnahu wa bilhaqi nazal. ẹjá lọ mú ìtẹríba dání mi ò mọ tí máa gún yẹn sówó náà ní gún ọba o ẹgbẹ̀rún owó ẹgbẹ̀rún ilé kò tó sì dákọ̀ dáǹsẹ̀jú kan ọ̀nà tí yẹn tọ̀tọ̀ olówó náà ni ó tọ́ tí ètò lò sí. bàbá sọlá náà ní gún ọba o ìkànnì àwọn ọ̀rẹ́ wa ó dàgbà mọ́ ọ̀rẹ́ ni a wọ́n sì wá sí fún mi jọ kan ẹ̀gbọ́n ó ní owó àṣejù wọ̀ wọ́n ní ìmọ̀ àwọn oníjẹ́ ìmọ̀ sọ ti sẹ́ ó ní kí wọ́n bí tó ti mọ ẹ̀nàjú lókè mo ní mo rí ó ní tó ń fẹ́ kọ ibi tí ó ti máa gba atẹ́gùn lásán ó lóun kọ pẹ̀lú 250 million gold náà fi ṣe gbẹ báyìí ó lóun ti gùn kẹ́yìn ní ìsìn ọdún kẹjọ yìí tó mọ̀ ọ́rọ́ dandan asfala sáà. وأولئك في مباني تراه عزا. èmi lẹ jẹ́ ẹ wá kọ́ tọ́lẹ́ẹ̀tì pẹ̀lú 10 million sọ ní bẹ́ẹ̀ náà kọ́ kú bẹ́ẹ̀ pé bí n ṣe ń yàgbẹ́ lọ ẹ̀kọ́ kú tọ́lẹ́ẹ̀tì rẹ tó fáìn ju yàrá bàbá rẹ lọ bẹ́ẹ̀ náà kọ́ kú bẹ́ẹ̀ sórí ẹ̀ lè yí kọ́ sun bẹ́ẹ̀ wọ́n bá sun tọ́lẹ́ẹ̀tì mọ́júmọ́ nǹkan sí ọ́ ó yíwọ́ fún ọ nù. يسير من القصور إلى القبور. bàbá mi ẹ dákun ẹ má bínú ẹ jẹ́ n ka mẹ́rin wàsàkà
ẹ̀kẹ́yìn tó fi máa sọ̀rọ̀ wájú ọlọ́run oníkọ́ lè tọrẹ sọmọ káàdùn àtẹnìkan ò lè dágbà àfikẹ́nu mi ò tún kún tiẹ̀. bàbá níjọ́ tí mo wà bí mo ti wà tó ti yé yín tẹ́yìn náà sùn nítorí mi tó mi ń dà lójú yín pọ́ lọ́mọ pa máa lọ́wọ́ níjọ́ tó lọ́wọ́ ààrẹ sí mi níjọ́ tí mo dé tẹ wá wá mi tẹ̀lé mi pé ń bọ̀ ọdọ́ fà mo ní ẹ má tẹ̀lé rárá ń tẹ̀lé ọ ọlọ́run fẹ́ kí n mọ̀ pé ogun tí mo sọ òun lè ṣe ni níbi tá a wà ń jọ́ náà bàbá ẹ yí báyìí ọ̀tún kọ́mọ yìí ẹ gbọ́dọ̀ napá àwọn ọmọ tá a lè bínú àmọ́ jọ́nà ẹ̀mí wá ń bẹ lọ́wọ́ tọba ìṣe mẹ́sì báyìí wọ́n pa ọ́ ni ẹnẹsẹ̀ mo ti nà ẹ kàkù lèmọ́mù ni mí ọba ni mí kò dọ́dọ̀ wọn tọ́ra abẹ́rẹ́ tẹ mú náà kò síbi tí wọ́n dẹ̀ rán ọ. وكن باذلا للفضل سمحا ولا تخف. kí wọ́n fẹ́ lò ẹ dákun kàn fẹ́ sọ̀rọ̀ yẹn kẹ́ni kọ́gbọ́n bẹ̀ ni ìyá kan wá ń bẹ tó gbé tọdún bá ti dé bàbá mi àti ajá àgbà máa ń fún mi lásọ kí n lọ máa ń fún wọn máa ń fún ó wá gbọ́ ó ní rí lèmọ́mù kó kọjá ẹ̀ wọ́n ní oníkíní ń jẹ́ bẹ́ẹ̀ ó wá lọ kó ogbó iye aṣọ èmi ò mọ iye rẹ mọ́ tí bàbá ní kí n fún yóò wá wọ̀ yìí ọlọ́run wọn lápò ló dà fún mi tó o bá kọ̀ ní kúkúrú mo bá sọ di gbogbo yóò tún wọ̀ mí wọ́n wọ ogun ẹ bóyá ti ẹran náà ń gbà táàmù tàlẹ̀ yín tọrẹ fún ẹ̀yin ń gun mọ́tò 250 million ilé bàbá rẹ lówó tẹ̀yìn àlepẹ̀ ọ̀nà ọmọ ọkọ̀ àlepẹ̀ ọ̀nà máa lè yá ìlú ọmọ iṣẹ́ ti bí ọ. ẹni mélòó tí ń lo ogun èèyàn nú ni ọ̀dààmú ló wọ́n tún dààmú náà ọwọ́ ṣe bí olórí ibú kéèyàn tó lówó lóye kó máa dààmú tó wọn ní tó ti máa ń dààmú wàhálà ni ó pa á. bàbá mi ẹ jẹ́ mú wọn nítàn kan tí wọ́n ti ní bàbá mi ẹ máa ṣàdúrà àwọn àdájí àgbà nígbà tó lọ́n dá mi tán àti àtọ́ mi dánù tútù là máa wà rìn ọ̀dọ̀ alágbẹ̀rẹ̀ láti fi rọ nǹkan àná fi mí rọ tí ń rọ rìn ibi tó lọ́n gbọ́rọ̀ tèmi gbà nù mo sì regret ẹ̀ tó dáa fún ọ. ìtàn kékeré ẹnìkan ló wọ̀ ló bá ṣe páàkì ọkọ̀ jọ yìí ìwé máa ti ń jẹ mọ́tò máa sọ fún àwọn wọ̀nyí pé tí ẹ̀ bá ti yá yìí máa kí wọ́n rí kẹ́kọ̀ọ́ gbádàpọ̀ báyìí káyé má kì mí kú sẹ́ èmi lọ jẹ́ ọ̀sísára àǹtí rẹ̀ ọ̀sísára àbúrò ọ̀sísára ẹ̀gbọ́n ọ̀sísínú ọ̀ràn ọ̀sísára ọ̀rẹ́ ọwọ́ náà kú oríire ọkú òfò ọ̀sẹ̀ sínú ẹ̀sìn mọ́sálásí agbolé yín tọ́lẹ́tì mẹ́rùn-ún dé sáfù wájú. bàbá mi sẹ́ bínú ọwọ́ náà dé òun òkè ọ wèrè rẹ bá wọ̀ lú tọ́lá tó mẹ́rù ẹ̀ ń gbọ́ báyìí ló bá gbé ọkọ̀ débọ̀bì náà Lamborghini Rolls Royce kí n máa dá ọkọ̀ pọ̀ ó tó aráàlú kan fọ́ lẹ́rán ni ó wá sunkún lọ báyà bẹ́ẹ̀ ó lábùkù kàn ó ní wọn mọ̀ kí bàbá ní wọn ní kí ọ wọ́n rí pọ́ ọlọ́kọ̀ oore rẹ ni wọn ò rí ó ní bó láwọn àṣẹ bá ní padà báyìí ọ ti tẹ́ èyí iná lọ́ọ̀lú padà ibi tó ti wá tó bá di ọ̀sẹ̀ kẹta wọ́n ra ráìsì tírélà kan ẹ̀wà tírélà kan sẹ̀mó tírélà kan fòróró tì aṣọ fáwọn opó ló bá ṣe bẹ́ẹ̀ bàbá rẹ nínú àná tó bá dọ̀sí sí bọ̀mọ̀ bọ̀ nísì ó bá ránṣẹ́ pé òun bọ̀ gbogbo olú ní kíni ẹni tá a jẹ wá rẹ̀ tá a jẹ ráìsì rẹ̀ òróró rẹ̀ àmọ̀ wọ́sọ rẹ̀ kò gbọ́dọ̀ bá a nínú ìlú àbùkù ní àwọn àlọ́dún rẹ̀ lẹ́yìn ìlú ẹ̀sìn tó wá gún ọ̀dún jọ wọ́n lè gbọ́lẹ̀ lórí ẹ̀sìn èèyàn wá gbé kọ́kọ́ lọ́rùn bàbá rẹ̀ ní sọ ìbá ẹ̀ta yóò bá ti rí oore rẹ̀ kì í ní yìí èyí wá lẹ̀ lo óò lẹ́ni owó lálàsí ọmọ tí kọ́ máa gbé ọ̀rẹ́ rẹ̀ lọ jẹja sí mi lọ́rùn èyí náà tí ò gbọ́n ó lò sí á ìlú mọ̀tàkàdùn
ó wá dé lóúnjẹ ọ̀rẹ́ jẹ́ ń jẹ 10,000 ó ní same wo ni kí wọ́n fún wọn wọ́n ti jẹ́ ti bàjẹ́ ìyàwó àtọmọdé ní pa ní kọ́ tálíkà tí fara wo lówó kò ní kò lólòsì. bàbá nígbà tí bàbá wa Alhaji àgbà ti rà mí kalẹ̀ lẹ́nu Ọ̀fà àwọn à ń sọ káàkiri ó lẹ́gbẹ́ olóògùn fẹ́kẹ́gbọ́n mi yóò láti kojú ẹbọ nǹkan ó sẹ́só ìyá kan wá jáde lẹ̀ ó ní múlò ní pa àwa tí ń fún lóúnjẹ la ní nǹkan ọ̀rọ̀ ló fa ó ní ẹgbàgbé ẹ kò ní nǹkan kan ó láwa tí ń fún lóúnjẹ nǹkan ni à. àwọn tí ò jẹ́bi ó pa gbogbo yín ẹ̀ ronú pé ẹni tí ò lówó ní nǹkan míì ẹ̀ ra ayé gbé rárá. ọwọ́ sọ àgbọ̀mọ́lẹ̀ ọ̀sọ̀ nǹkan mọ́lẹ̀ ọ̀sọ̀ mọ̀lú mọ́lẹ̀ ẹjọ́ léyà ìyàwó rẹ̀ ń yùdí lọ ní yùdí bọ̀ gbogbo fámìlì wa fún ọ lẹ́rán tí wọ́n sọ ní bọ́lọ̀ wọn tó pín. lọ́tọ́ bẹ́ẹ̀ ni mo ní ń kà. bàbá mi wà ní jòkó ẹ sọ bẹ́ẹ̀ dáadáa ni. ẹlẹ́ẹ̀kẹta ní kí ni alihilmu kéèyàn ó ní faradà kò sí ẹ̀dá tó ní faradà tọ́lọ́hùn ní dàlú. bàbá mi Alhaji àgbà sọ̀rọ̀ kan wọ́n ní bẹ́ẹ̀ bá tí ọkàn àgànná kí lọ́ọ́ ṣe àwọn tí ò gbọ́n gbogbo ọmọ kí ni àápàjúdà àbálẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀ ní pàjúdà ẹ̀ mọ̀ pé àgànná gbàtẹ́ bá pẹ́ nígbà mẹ́wàá yóò rẹ̀ yóò padà. kúni haliman. general gbọ́. ìlà àbòyí tàbí ìgbà ìzẹ́. wàsàbúrò ìlà àtàtìkà mọ̀fìbà. fàlàyé mina zamani ṣùgbọ́n. kí ni bàbá fẹ́. يلدنا كل عجيبا. ta ni ó ga tó ní provoke ẹ̀. bàbá mísẹ́nà nígbà tẹ́ ẹ ti di mísẹ́nà ayára sí èèyàn nígbà tẹ́ ẹ dipò ọlámùyìn wọ́n ti mọ criticize yan náà lójú ọ lọ. bàbá Khalifa tó ní bàbá wa Adéyẹmí ẹ láfaradà o ẹ láfaradà ẹ dákun sọ ẹgbẹ́ yìí mẹ́rin ilẹ̀ ẹjọ́ sí ayé bàbá arásìmọ́ aláya wà ń bẹ̀ ọ̀rẹ́ yìí kan gbé ń Kánò náà Haúsá làwọn pòfẹ́sọ̀ làwọn náà bàbá wa Adékílékún wà ń bẹ̀ okùn pòfẹ́sọ̀ náà ìbí pòfẹ́sọ̀ àìb tẹjọ wà ń Kánò ẹ tẹjọ lọ Cairo ní 50s nìyẹn àwọn méjì ti lọ kí ló tọ́lọ̀ ń sẹ́yìn kù bàbá wa Adékílékún wà ń bí tẹjọ lọ mú mi mọ̀ ní Káhírà bitọ́lọ̀ fẹ́ kẹ́dé lẹ́dẹ̀ yìí o bàbá wa àgbà bàbá wa Sidi Hamza àgbàtọ́ lọ́dà yẹ má bínú òkìtẹ́ lẹ́gùn yìí o gbogbo ọmọ òrí bákan náà o ìbáfẹ́ ya kàtá ẹbẹ̀ kẹlẹ́bà láṣeyọrí ìgò kò tó ń pa igba bàtà lẹ́sẹ̀ yẹn ni o. Baitul khilafati. bàbá mi ẹ̀fẹ̀ yìí ti ẹ dákun. Qasimat arkanuhu. má lọ bẹ ọjọ́ lọ. Sadatuna fihi minal abdali ma bayna. Mọ̀ Fuad. ó wá ní àáfàá kan tó ní sìjábà kò mọ̀ pé tẹ̀sùbà kan ní sìjábà ọlọ́run lónìí àmọ́ ẹni tọ́lọ̀ ń fún tí ó sì fa tẹ̀sùbà ìbẹ́gùn ọlọ́run ó wá sí àgbákò obìnrin ìyàwó rẹ̀ máa gbá ní ojú ó sì ní ó lọ fún abọ́ ní ó dáná ọba àlúwá ní problem ọba bá lọ ká àáfàá mọ́ àáfàá ti wá gbádá gidi kò wá palẹ̀ mọ́ ìyàwó rẹ̀ ní tẹ́sọ̀ nípa bá wá kí ọ lọ́ọ̀ ní pàdé oúnjẹ ọ̀bọ̀ sí máa pa wọn. inú bá bí àfàdù wá bínú kù nílé. ó kọ ìyàwó ní lọ bá kù ní. ìyàwó ní buyẹ̀ pẹ̀lọ́wọ́. wọ́n wọlé ọmọ àlè ní ọ́. ló bá dénú igbó bàbá mi àgbà wọ́n ń ṣe àdúrà rẹ̀ wá gbà mọ́. ó lọ́lọ́ kí mo ṣe fún ọlọ́ọ̀ni kí lọ́ọ̀ ṣe. ọ̀sìn mi tẹ́lẹ̀
tẹ̀sùbá rẹ kí mo obìnrin tí ń ní ọ́nà tó sá fún un asẹ́gbẹ́ fara ní ọ̀tọ̀ sí rẹ náà mo fi mọ̀ gbọ́ gbọ́ ti yà fún ẹ́sìsì jábà rẹ padà sínú ilé ẹ̀yin tẹ́lẹ̀ mọ̀lẹ́bí tẹ̀lé mánéjì wọ́n sì jábọ̀ sá fún yín wọ́n pè aago rẹ wọ́n pè wọ́n dọ̀ láàmú lóru ẹni tí ò ní dẹni tó ní láàmú náà ni ṣùgbọ́n náà dọ́lọ́ láàmú ọkọ̀ wọn dọ̀ láàmú níran yín wọ́n mọ ìgbà tó dọ́lọ́ láàmú ni tí bá ti gbọ́dọ̀ ní sùúrù oyè kó ti gbọ́ ọ lójú kò tí fún ọ ní kẹtọ́ tó sáré béèrè mí mélòó ni tálíkà béèrè tẹ́ ń sáká nínú ọdún tó lọ fún yín. ìparí ọ̀rọ̀ tí wọ́n gbà mí ò dáhùn. gómìnà Zamfara ọ̀rẹ́ rẹ̀ kan ṣe kíní kan jò ní ìmọ̀ wà lọ wọ́n wà ní kò sí ní wọ́n jí orí ó wá dúró ẹnu géètì ìjọ náà wọ́n jọ lọ skul ní wọ́n sì jí orí gómìnà ló bá lọ gbé àpáta ó fi sábẹ́ àgbádá lẹ́nu géètì ó kàn lẹ̀kùn mọ́kọ rẹ̀ gbọ́n wọ́n bá fẹ́ kí wọ́n ní ó ní fílẹ̀ ọ̀rẹ́ mi gba kékeré wọ́n sì wá sí ibà nígbà tí wọ́n jẹ́ rí ọ ní ìbálẹ̀kùn wọn ní jẹ́ rí ọ. bó ṣe gbé sínú mọ́tò nìyẹn ìkan náà tó ṣe kan bàbá mi tó ráwọn alárìnká ni á kì í sì nìkan òfò mo rìn tààrà níbi tí bàbá rán mi káì gbọ́dọ̀ yẹn náà ni ẹnìkan wá lọ tò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lásùbà mọ́sán Allah akbar ó ní wàá kí ń sọ sí létí ebi ní pa mí mo ti para mo kọ́ ní mọ́sálásí mo ti di gẹ́ẹ̀tì ẹ̀ lórí ìrò wọ́n tó forí kalẹ̀ wọ́n gbàgbé. وقال الفاضل سمحا ولا تخاف. bẹ́ẹ̀ sálámẹ̀ lọ́dọ̀ kan bu ẹkún ni ó ní ọlọ́run àṣẹ ìkànnì jìyà kan máa ti pẹ̀ bẹ́ẹ̀ níwájú rẹ̀ ó ní bèrè tó fẹ́. jẹ̀mọ́ ẹ̀mọ́ tó wá béèrè níwájú gọ́vnà ó ní ti máa dídí kẹ̀kẹ́ mọ́rúwá kí ni mọ́rúwá ó ló ti tó mi gọ́vnà ní mọ́rú kí ni mélòó lọ fẹ́ tó fi níwájú ọlọ́run tó fi dìré ó là ń jẹ́ ń sun. gọ́vnà wa ní kan lọ gbé mọ́tò fún kan bá fi iṣẹ́ kó máa gbowó rẹ̀ àwọn àní mọ́rúwá tí mọ̀ gùn ẹ lọ ní faradà ẹ sì lọ ní ìwà gbọ́dọ̀ wí kí n máa lọ ní. وقال الفاضل سمحا ولا تخاف. mo fẹ́ ọlọ́run mẹ́rin ẹ̀ bolódà. من الله اقتارا tó ولا تخش من فقر. ọlọ́run mẹ́rin ẹ̀ mọ́tò tẹ gbé wá tẹ ìdàgbà tẹ ti mọ́kàdé bá ń pààrọ̀ bàbá mi lẹ́ fún lówó kò ná mọ́kà lónìí bàbá wa lájí àgbà. jẹ̀mọ́ al-akhlaqu as-safila ìwà wo ni ń sọ ní dẹni ilẹ̀ al-jahadu àìmọ̀kan kọ́rọ̀ kí ò sí irú rẹ̀ mọ́rò bẹ́ẹ̀ o ẹ tí ń bẹ ò tí yọjú sí ọdún ntọ́ ọmọ lọ́mọ ntọ́ ọmọ ọmọ o tí máa ń sọ rírí ayé kì í ṣe wọ́n ní o bàbá àti ọlọ́run ti fẹ́ kí n parí ọ̀sẹ̀ wọn lọ azulmu kí n tó ṣàdúrà bàbá náà lòun ti ju wa ẹsẹ̀ àmì dá mi lónìí bàbá aláìjẹ́ àgbẹ̀dẹ sọ bẹ́ẹ̀ èmi rọ́wà sí wọn ẹsẹ̀ àmì bàbá lọ́lọ́run ti ju wa ọba tí ń ṣe bẹ́ẹ̀ ni kò nà aláìjẹ́ àgbàgbà tí wọ́n dé bàbá ẹnìkan ló bù mí lówó ìlàrọ̀ $100 ẹnìkan ló bù mí tí mo ti pàdé yín ẹ̀yìn lẹ́ẹ̀nà.